Mo kí gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nínú ilé, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò. Ẹ kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí. Àdúrà mi ni pé Olúwa yóò fi òye ọ̀rọ̀ rẹ̀ yé wa dáradára. Lọ́sẹ̀ yìí, orí ọ̀rọ̀ wa tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí, òun ni mo pè ní ajẹ́rìímáṣojo. Ajẹ́rìímáṣojo. A tún lè pè ní ajẹ́rìí láìbẹ̀rù, ajẹ́rìí láìpáyà. Ajẹ́rìímáṣojo, ajẹ́rìímọ́bẹ̀rù, ajẹ́rìímọ́páyà. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì, orí 4:30, ẹsẹ̀ 1 sí 11. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4:30, 26. Ẹsẹ̀ 1 sí 11, 1-11. Ẹ má gbàgbé orí ọ̀rọ̀ wa ni ajẹ́rìímáṣojo, ajẹ́rìí láìbẹ̀rù, ajẹ́rìí láìpáyà. Ẹ ṣí Bíbélì yín pẹ̀lú mi sí ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4:30 yẹn. Ẹ jẹ́ a jọjọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kà á láti ẹsẹ̀ 1 sí 11 rẹ̀. Mò ń kà láti inú Bíbélì mímọ́ ní èdè Yorùbá, èyí tó kà báyìí wípé Àgrípà sì wí fún Pọ́ọ̀lù pé, a fún ọ láyè, sọ tẹnu ẹ. A fún ọ láyè, sọ tẹnu ẹ. Nígbà náà ni Pọ́ọ̀lù nawọ́, ó sì sọ tẹnu rẹ̀ pé, Àgrípà, inú èmi tìkára mi dùn nítorí tí èmi wí ti ẹnu mi lónìí níwájú rẹ, ní ti gbogbo nǹkan tí àwọn Júù ń fi mí sùn sí, pàápàá bí ìwọ ti mọ gbogbo ìṣe àti ọ̀ràn tí ń bẹ láàrin àwọn Júù dájúdájú. Nítorí náà ni èmi bẹ̀ ọ́ kí ìwọ kí ó fi sùúrù gbọ́ tèmi. Ìwà ayé mi láti ìgbà èwe mi bí ó ti rí láti ìbẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè mi àti ní Jerúsálẹ́mù ní gbogbo àwọn Júù mọ̀, àti nísinsìnyí nítorí ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn bàbá wa ni mo ṣe dúró níhìn fún ìdájọ́. Ìlérí èyí tí àwọn ẹ̀yà wa méjèèjìlá ń fi ìtara sin Ọlọ́run lọ́sàn-án àti lóru tí wọ́n ń retí àti rí gbà. Nítorí ìrètí yìí ni àwọn Júù ṣe fi mí sùn. Àgrípà ọba, èéṣe tí ẹ̀yin fi ń rò ó sí ohun tí a kò lè gbàgbọ́ bí Ọlọ́run bá jí òkú dìde? Èmi tilẹ̀ rò ó nínú ara mi ní tòótọ́ pé ó yẹ kí èmi kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun òdì sí orúkọ Jésù ti Násárẹ́tì. Èyí ni mo sì ṣe ní Jerúsálẹ́mù. Àwọn púpọ̀ nínú àwọn ènìyàn mímọ́ ni mo há mọ́ inú túbú. Nígbà tí mo ti gba àṣẹ lọ́dọ̀ àwọn olórí àlùfáà, nígbà tí wọ́n sì ń pa wọ́n, mo lóhùn sí i. Nígbà púpọ̀ ni mo ṣẹ́ wọn níṣẹ̀ẹ́ nínú gbogbo sínágọ́gù. Mo ń dù ú láti mú wọn sọ ọ̀rọ̀ òdì. Nígbà tí mo ṣòro sí wọn gidigidi, mo ṣe inúnibíni sí wọn dé àjèjì ìlú. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ láti rántí wa, ẹsẹ̀ àkọsọ́kàn, ẹsẹ̀ mọ́nigbàgbé wa fún ọ̀sẹ̀ yìí, ó ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4:30 yẹn, ẹsẹ̀ ìkẹfà. Mo tún kà lẹ́ẹ̀mejì sí ẹsẹ̀ ìkẹfà yẹn. Ó kà báyìí, ó ní, àti nísinsìnyí nítorí ìrètí ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn bàbá wa ni mo ṣe dúró níhìn fún ìdájọ́. Àti nísinsìnyí nítorí ìrètí ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn bàbá wa ni mo ṣe dúró níhìn yìí fún ìdájọ́. Ajẹ́rìímáṣojo, orí ọ̀rọ̀ wa nìyẹn. Ajẹ́rìí láìbẹ̀rù, ajẹ́rìí láìpáyà. Paul Àpọ́stélì, ó ti parí iṣẹ́ ìhìnrere rẹ̀ lẹ́ẹ̀kejì tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú pé ó kó nǹkan jọ
ọrẹjọ, ó gba ọrẹjọ nínú gbogbo àwọn ìjọ àwọn kèfèrí tó dálẹ̀ gbogbo láti ṣèrànwọ́ fún ìjọ Ọlọ́run tó wà ní Jerusalem. Iṣẹ́ ntọ́lọ́run gbọ́wọ́ rẹ̀ ṣe láàrin àwọn kèfèrí yìí àti ọrẹ tó gbà tó kójọ yìí, òun ni Paul apọ́stélì kó wá sí Jerusalem láti jíṣẹ́ òun kó sì kówó yẹn kalẹ̀. Nǹkan yìí ló wá ṣe o tí sì ń ṣe làwọn Júù àwọn èèyàn rẹ̀ wá gbógun tì í, ní a bá ní Paul apọ́stélì ń bàbí mímọ́ Olúwa jẹ́, ní a bá ní Paul apọ́stélì kò pa òfin Mósè mọ́, bí wọ́n ṣe gbá múnu, bí wọ́n ṣe sáńkọ̀ ọ̀pù sí lọ́wọ́ nù. Bí ìjẹ́jọ́ ṣe bẹ̀rẹ̀ nu nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 21 làkọsílẹ̀ yẹn wà. Ìjẹ́jọ́ yìí wá bẹ̀rẹ̀, Paul wá bẹ̀rẹ̀ sí lọ láti kóòtù kan sí kóòtù míì, láti kóòtù kan sí kóòtù míì. Ìjẹ́jọ́ rẹ̀ bẹ̀rẹ̀ ní kóòtù àwọn Júù gangan, àwọn èèyàn rẹ̀ gangan. Àkọsílẹ̀ yìí ta ní nínú orí 22 àti orí 23 ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì ni ó ti jẹ́jọ́ ní kóòtù àwọn Júù. Lẹ́yìn èyí onígbẹ́jọ́ rẹ̀ gòkè lọ sílé ẹjọ́ gómìnà Felix. Àkọsílẹ̀ yìí wà lórí 24 bó ṣe jẹ́jọ́ níwájú gómìnà Felix. Lẹ́yìn èyí tí gómìnà Felix lọ, òní gómìnà Festus gbà, ó tún jẹ́jọ́ níwájú gómìnà Festus. Àkọsílẹ̀ yìí wà ní orí 25. Gómìnà Festus òun ló wá tún taari rẹ̀ sí ọba Agrippa, tí iwájú ẹni tí ń jẹ́jọ́ nínú ibi tí ẹ̀kọ́ wa tòní tó dálé lórí. Ṣùgbọ́n ohun kan tó farahàn, ohun kan tó dájú, ohun kan tó hàn gedegbe nínú gbogbo ìgbẹ́jọ́ Paul yìí níwájú àwọn olórí tó ga jùlọ ní àwọn Júù ni o, níwájú Felix ni o, níwájú Festus ni o, níwájú Agrippa gangan tá kẹ́kọ̀ọ́ lé lórí lónìí ni o. Ohun kan tó hàn gedegbe nípa Paul ní gbogbo ìjẹ́jọ́ yìí ni pé ajẹ́rìímọ́ṣojo òun ni Paul. Ajẹ́rìímọ́páyà fún Jésù ni Paul. Ajẹ́rìímọ́bẹ̀rù fún Jésù òun ni Paul apọ́stélì. Ntẹ́kọ̀ọ́ wa tòní tó sì dálé lórí nìyẹn, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. A sì pín ẹ̀kọ́ yẹn sí abala méjì péré. Ṣùgbọ́n ká tó lọ wo abala kìíní àti abala kejì, ẹ jẹ́ á kọ́kọ́ bira wa léèrè, ta ni ajẹ́rìí? Ta lájẹ́rìí? Ajẹ́rìí lẹni náà tí ń sọ ohun tójú ẹ̀ tó. Ajẹ́rìí lẹni náà tí ń sọ ohun tétí ẹ̀ gbọ́. Ajẹ́rìí lẹni náà tí ń sọ nǹkan tó mọ̀ dúdúdúdú. Àwọn tá ń pè lájẹ́rìí nù. Kìí ṣaláyé sọ ọ̀rọ̀, kìí ṣe tí ń sọ wọ́n pé, kìí ṣe léyìn lẹ́lẹ́rìí. Ẹlẹ́rìí ni ẹni tí ń sọ tójú ẹ rí, tétí ẹ̀ gbọ́, ohun tó mọ̀ dájúdájú. Àwọn tá ń pè lájẹ́rìí nù. Nínú ìwé mímọ́, àwọn wo wá lájẹ́rìí fún Jésù? Àwọn ajẹ́rìí fún Jésù nínú ìwé mímọ́, òun làwọn tí wọ́n ń sọ nípa ìrírí wọn nípa Jésù, ohun tí wọ́n rí tí Jésù ṣe nínú ayé wọn tàbáwọn ẹlòmíì. Ohun tí wọ́n gbọ́ pé Jésù ṣe nínú ayé wọn àbí nínú ayé ẹlòmíì. Ohun tí wọ́n mọ̀ pé Jésù ṣe nínú ayé wọn àbí nínú ayé ẹlòmíì. Àwọn tá ń pè lájẹ́rìí nínú Jésù, ajẹ́rìí nínú ìwé mímọ́ nìyẹn. Paul apọ́stélì ó wá jẹ́ ajẹ́rìí mọ́ ṣojo, ajẹ́rìí mọ́ bẹ̀rù, ajẹ́rìí mọ́ páyà fún Jésù. Nínú ìjẹ́rìí Paul yìí làwa ti rí pé Paul nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 26 ó fi àpẹẹrẹ bó ṣe yẹ ká máa jẹ́rìí, ó fi hàn fún wa, bó tiẹ̀ jẹ́ pé ẹ̀kọ́ wa ò kó gbogbo ẹsẹ̀ tó wà nínú orí 26, ẹsẹ̀ 11 péré lẹ̀kọ́ wa dálé lórí. Ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ títí dé òpin orí 26 yẹn, Paul fàpẹẹrẹ lélẹ̀ bó ṣe yẹ ká máa jẹ́rìí Jésù. Bó ló sì ṣe yẹ ká máa jẹ́rìí Jésù? Àpẹẹrẹ tó fi lélẹ̀ ó ní wípé ìrírí wa ká tó pàdé Jésù, abala kan nù nínú ìjẹ́rìí. Bó la ṣe bá Jésù pàdé, abala kan nínú ìjẹ́rìí nù.
ǹgbà tá a bá Jésù pàdé, ìyàtọ̀ wo ni Jésù mú báyé wa? Abala míì nu. Látinú abala ẹlẹ́ẹ̀kẹta làwa ti bẹ̀rẹ̀ sí wá na okùn ìpè sí àwọn tí ń gbọ́ wa pé bí Jésù bá ṣe tó báyìí nínú ayé tèmi, ó lè ṣe tó jù bẹ́ẹ̀ lọ́nú ayé tẹ̀yin náà. Ẹ gbà á lólúwa àti olùgbàlà yín. Abala méjì lẹ̀kọ́ wa lónìí pín sí, bí mo ṣe sọ fún wa. Abala àkọ́kọ́ òun la pè ní àwíjàre Pọ́ọ̀lù. Pọ́ọ̀lù ti déwájú Pílátù báyìí láti jẹ́jọ́. Kí làwíjàre rẹ̀? Òun ni ẹ̀kọ́ wa abala àkọ́kọ́ sọ fún wa. Ìyún sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkíní sí ìkẹta ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 26 tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn. Ẹsẹ̀ ìkíní sí ìkẹta. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ kà. Àgrípà sì wí fún Pọ́ọ̀lù pé, a fún ọ láyè, sọ tẹnu ẹ. A fún ọ láyè, sọ tẹnu ẹ. Nígbà náà ni Pọ́ọ̀lù nawọ́, ó sì sọ tẹnu rẹ̀ pé, Àgrípà ọba, inú èmi tìkára mi dùn nítorí tí èmi ó wí ti ẹnu mi lónìí níwájú rẹ. Ní ti gbogbo nǹkan tí àwọn Júù ń fi mí sùn sí, pàápàá bí ìwọ ti mọ gbogbo ìṣe àti ọ̀ràn tí ń bẹ láàrin àwọn Júù dájúdájú. Nítorí náà èmi bẹ̀ ọ́ kí ìwọ kí ó fi sùúrù gbọ́ tèmi. Kí Pọ́ọ̀lù àpọ́stélì kó tó bẹ̀rẹ̀ sí jẹ́jọ́ níwájú Àgrípà ọba, ẹ mọ́ gbàgbé pàm bàbá wa ńlẹ̀ Yorùbá ní okùn eégún gùngùngùn kó mọ́ níbi tí a ti fà á wá. Kí ló gbé Pọ́ọ̀lù déwájú Àgrípà? Ìbéèrè àkọ́kọ́ tá a béèrè lábala àkọ́kọ́ ẹ̀kọ́ yìí nù. Kí ló gbé Pọ́ọ̀lù déwájú Àgrípà? Ohun tó gbé Pọ́ọ̀lù déwájú Àgrípà ni pé ìgbà tí Pọ́ọ̀lù ń jẹ́jọ́ níwájú gómìnà Festus tí mo tọ́ka sí lẹ́ẹ̀kan nínú orí 25 ìwé Ìṣe àwọn Àpọ́stélì yìí, níbi Pọ́ọ̀lù parí ọ̀rọ̀ rẹ̀ sí ni wípé òun ń gbẹ́jọ́ òun lọ sílé ẹjọ́ tó ga jùlọ ní ilẹ̀ Róòmù níwájú Késárì ọba. Àkọsílẹ̀ yẹn wà nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 25. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 11, gbólóhùn tó parí ẹsẹ̀ 11, Pọ́ọ̀lù ní, mo fi ọ̀ràn mi lọ Késárì. Mo fọ̀ràn mi lọ Késárì. Ṣùgbọ́n gómìnà Festus tí ń gbọ́ ẹjọ́ Pọ́ọ̀lù àpọ́stélì kọ̀ọ̀kan lè déédé kó gbé ẹjọ́ lọ síwájú Késárì. Ó fẹ́ mọ kókó ọ̀ràn tí ó kà sí Pọ́ọ̀lù lọ́rùn kó tó di wípé wọ́n ó gbé ránṣẹ́ sí ilé ẹjọ́ tó ga jùlọ níwájú Késárì. Ṣùgbọ́n gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kan Pọ́ọ̀lù níwájú Festus, gbogbo ẹ̀sùn yẹn àwọn tí ń fọ̀ràn kàn wọn ò lè túṣu désàlẹ̀ àkókò, wọn ní tí wọn ó fi ti ọ̀rọ̀ yẹn dì tí a fi hàn pé òótọ́ ni. Wọ́n kàn fẹ̀sùn kàn ní ẹ̀sùn tí ò nídìí ńlẹ̀ ni. Eléyìí òun ló mú Festus tó fi rò wípé ẹrù ò lè kọ òkè kọ́kọlẹ̀ kọ́mọ̀ níbi àgbékà, tó ronú pé ẹ jẹ́ kí n fọ̀rọ̀ yìí lọ àwọn àgbà, ẹ jẹ́ n fọ̀rọ̀ yìí lọ ẹlòmíì kí wọ́n bá ń wò ó, kí n ó kọkọ̀ sáyẹ kí n wá fi ọ̀daràn ránṣẹ́ sí olórí pátápátá láì jẹ́ pé mo kọ ọ̀ràn tí ó ṣe. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ ka díẹ̀ nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 25 yẹn, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 25 sí 27. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí ń bẹ̀. Ṣùgbọ́n èmi rí i pé kò sí ohun kan tí ó yẹ sí ikú, bí òun tìkára rẹ̀ sì ti fi ọ̀ràn rẹ̀ lọ Augustu. Mo ti pinnu láti rán lọ, Festus ní sọ̀rọ̀ ń bẹ̀ wọn, nípasẹ̀ ẹni tí èmi kò rí ohun kan dájúdájú láti kọ̀wé sólúwa mi. Nítorí náà ni mo ṣe mú un jáde wá síwájú yín àti pé síwájú rẹ̀ Àgrípà ọba, pàápàá lẹ́yìn tí a bá ti wádìí rẹ̀, kí èmi ó lè rí ohun tí èmi ó kọ. Nítorí kò tọ́ lójú mi láti rán òǹdè kí kó má sí ọ̀ràn tí a kà sí lọ́rùn. Ìdí nìyí ohun tó gbé Paul àpọ́stélì déwájú Àgrípà nù,
láti rí ọ̀ràn tó jẹ́ kókó tó nídìí ńlẹ̀ tí wọn ó kà sí lọ́rùn. Gbogbo ọ̀ràn táwọn Júù ń kà sí lọ́rùn níwájú Fẹ́stù ọ̀ràn tí ò nídìí ńlẹ̀ ni. Paul wá déwájú Pílátù nínú ẹsẹ̀ ìkíní orí ìkẹrin ó dín ní 26:1. Pílátù wá sọ fún Paul apọ́stélì wípé a fún ọ láyè sọ tẹnu rẹ̀. Ṣé ẹ rí gbólóhùn a fún ọ láyè sọ tẹnu rẹ̀ ń gbólóhùn tó lágbára ni. A fún ọ láyè sọ tẹnu rẹ̀ gbólóhùn tó lágbára ni. Kí ló jẹ́ lágbára ni pé ìyún ń fi hàn wá wípé nínú ìṣàkóso ìjọba Róòmù bí wọ́n bá fẹ̀sùn kan ọ̀daràn wọn ò lè dá ọ̀daràn lẹ́jọ́ láì jẹ́ kó tí ìwí ti ẹnu rẹ̀. Èyí ń fi hàn wá wípé ohun tí ò jẹ́ káwọn Júù ó ti rí Paul panù wọn bá ti pàdánù tipẹ́tipẹ́, ṣùgbọ́n òfin àwọn Róòmù tó dè wọ́n kò fún wọn láyè láti pa ọ̀daràn láì jẹ́ pé wọ́n gbọ́ ti ẹnu rẹ̀. Òfin ló sì fún Paul lórí ọ̀fẹ́ débi pé ó lè fi ọ̀ràn rẹ̀ lọ Késárì tí í ṣe olórí ilẹ̀ Róòmù. Ohun kan mìíràn tá a wá tún kíyèsí nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí nínú ẹsẹ̀ ìkíní sí kẹta ó ní wípé ìgbà tá a fún Paul láàyè láti sọ tẹnu ẹ̀, bó tiẹ̀ jẹ́ wípé Paul apọ́stélì ó wà nínú ìpèníjà, ó fi ọlá fún ẹni tí ọlá ṣe tiẹ̀, ó fi ọ̀wọ̀ tó yẹ fún Àgírípà ọba. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọjọ ka abala kejì ẹsẹ̀ ìkíní yẹn títí dé ẹsẹ̀ ìkẹta. Bíbélì ní nígbà náà ni Paul nawọ́ rẹ̀ ó sì sọ tẹnu rẹ̀ pé Àgírípà ọba, inú èmi tìkára mi dùn nítorí tí èmi ń wí ti ẹnu mi lónìí níwájú rẹ̀ àti ní ti gbogbo nǹkan tí àwọn Júù ń fi mí sùn sí, pàápàá bí ìwọ ti mọ gbogbo ìṣe àti ọ̀ràn tí ń bẹ láàrin àwọn Júù dájúdájú. Nítorí náà èmi bẹ̀ ọ́, bí ìwọ yóò ti fi sùúrù gbọ́ tèmi. Èmi bẹ̀ ọ́, fi sùúrù gbọ́ tèmi. Nínú ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí a rí i wípé Paul apọ́stélì lákọ̀ọ́kọ́ ó fi ọlá fún ẹni tí ọlá ṣe tirẹ̀. Lẹ́ẹ̀kejì ó lu Àgírípà lọ́gọ ẹnu wípé ó ní òye, ó ní ìmọ̀, ó mọ̀ tì fún tẹ̀dọ̀ ìṣe àti àṣà àwọn Júù. Ní ọ̀nà kẹta ó wá bẹ̀ Àgírípà ọba pé ọ̀rọ̀ mi ó gùn o, ṣùgbọ́n ẹ dákun ẹ fún mi sùúrù, ẹ fi sùúrù gbọ́ tèmi. Ọ̀rọ̀ mi ó gùn o, ṣùgbọ́n ẹ fi sùúrù gbọ́ ti tèmi. Lóòótọ́ sì ni tá a bá wo gbogbo àkọsílẹ̀ ibi tí Paul apọ́stélì ti sọ̀rọ̀ nínú ìṣe àwọn apọ́stélì, nínú ìwé àṣẹ àwọn apọ́stélì orí 25 yìí, nínú ìjẹ́jọ́ rẹ̀ níwájú Àgírípà yìí ló ti sọ̀rọ̀ jù. Nínú gbogbo ibi tí Paul ti sọ̀rọ̀ nínú ìṣe àwọn apọ́stélì, àkọsílẹ̀ orí 4 yìí òun bẹ̀ lọ̀rọ̀ Paul ti pọ̀ jù nínú gbogbo àkọsílẹ̀ tá a ní. Kí wá ni Paul apọ́stélì wá ń sọ níwájú Àgírípà ọba? Ìyẹn tó sọ níwájú Àgírípà ọba a lè pín sí ọ̀nà mẹ́rin. Ó sọ nípa ìgbé ayé rẹ̀ kó tó bá Jésù pàdé, èyí tẹ́kọ̀ọ́ wa tòní gangan dálé lórí ẹsẹ̀ 4 sí 11. Ó sọ nípa bó ṣe bá Jésù pàdé, èyí ẹsẹ̀ 12 sí 18. Ó sọ nípa ìrírí rẹ̀ lẹ́yìn tó bá Jésù pàdé tán, èyí ò ní ẹsẹ̀ 19 títí dé 23. Lẹ́yìn náà ló wá pé àwọn tí ń gbọ́ kí wọ́n gba Jésù sínú ayé wọn, èyí ò ní ẹsẹ̀ 24 títí dé ìparí ìwé wọn. Ṣùgbọ́n ẹ̀kọ́ wa gangan ẹnu ẹsẹ̀ 11 òun ló mọ, èyí tó dá lérí ìrírí rẹ̀ kó tó di pé ó bá Jésù pàdé. Eléyìí sì ní abala kejì ẹ̀kọ́ wa ló dá lé lórí. Ṣùgbọ́n ká tó máa lọ nínú abala kejì ẹ̀kọ́ wa, ẹ jẹ́ kí n tún ṣàtẹnumọ́ fún wa ẹ̀kọ́ pàtàkì tá a rí dìmú lábala àkọ́kọ́ yìí. Ìkíní òun náà ni wípé ó ṣe pàtàkì ní àwùjọ káwùjọ ká máa gba òfin láàyè láti tẹ̀lé, èyí táwọn olóyìnbó ń pè ní rule of law,
ká jẹ́ kófin máa ṣiṣẹ́ rẹ̀. Tí ó bá sí òfin tí ń ṣiṣẹ́ rẹ̀ ni àwọn Júù bá ti lu Paul apostoli pa, ọ̀rọ̀ rẹ̀ bá ti délé ẹjọ́. Ṣùgbọ́n torí pé òfin fìdí múlẹ̀, wọn ò lè pa á. Ìdí sínú tí Paul fi lórí ọ̀fẹ́ láti gbé ẹjọ́ láti ilé ẹjọ́ kìíní dé kejì dé kẹta délé ẹjọ́ tó ga jù, kó tó di wípé ọ̀rọ̀ rẹ̀ ó yanjú. Lọ́nà kejì, ohun yòówù tá a lè máa là kọjá, ẹ jẹ́ ká kọ́ láti máa fọlá fún ẹni tí ọlá ṣe tirẹ̀. Ọ̀rọ̀ dìbàjẹ́ kó má máa jáde lẹ́nu wa. A rí wípé Paul apostoli bó tiẹ̀ jẹ́ wípé ńlá ìlà kọjá níwájú Pílátù ọba, ó fi ọlá àti ẹ̀yẹ tó yẹ fún nínú ọ̀rọ̀ rẹ̀ ní ẹsẹ̀ 3 àkọ́kọ́ nínú èyí tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó dá lé lórí. Ní abala kejì yìí, òun la wá pè ní Paul ka àkàrò ìgbàgbọ́ rẹ̀. Paul ka àkàrò ìgbàgbọ́ rẹ̀. Paul recants his faith. Ó ka àkàrò ìgbàgbọ́ rẹ̀. Ìyún ni ṣáájú kó tó bá ìrìn àjò ayé rẹ̀, ṣáájú kó tó bá Jésù pàdé. Ìyún sì ní ẹsẹ̀ 9 sí 11 Iṣẹ́ àwọn Àpọ́stélì tá a ti ń kẹ́kọ̀ọ́ ló sọ fún wa. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 26 ó dé lọ́gbọ̀n, orí 4 ó dé ní 30, ẹsẹ̀ 9 sí 11. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ kà á lẹ́ẹ̀kan sí. Ìwé mímọ́ ní, ìwà ayé mi láti ìgbà èwe mi bí ó ti rí láti ìbẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè mi àti ní Jerusalem, ní gbogbo àwọn Júù mọ̀, nítorí wọ́n mọ̀ mí láti ìpilẹ̀ṣẹ̀. Bí wọ́n bá fẹ́ jẹ́rìí pé gẹ́gẹ́ bí ẹ̀yà ìsìn wa tó le jùlọ kókókó, Farisí ni mí. Àti nísinsìnyí, nítorí ìrètí ìlérí tí Ọlọ́run ti ṣe fún àwọn bàbá wa ni mo ṣe dúró níhìn fún ìdájọ́. Ìlérí èyí tí àwọn ẹ̀yà wa méjèèjìlá ń fi ìtara sin Ọlọ́run lọ́sàn àti lóru, tí wọ́n sì ń retí láti rí gbà. Nítorí ìrètí yìí ni àwọn Júù ṣe ń fi mí sùn. Àgrípà ọba, èéṣe tí ẹ̀yin fi ń rò ó sí ohun tí a kò lè gbàgbọ́ bí Ọlọ́run bá jí òkú dìde? Èmi tilẹ̀ rò nínú ara mi nítòótọ́ pé ó yẹ kí èmi kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun òdì sí orúkọ Jésù ti Násárẹ́tì. Èyí ni mo sì ṣe ní Jerusalem. Àwọn púpọ̀ nínú àwọn ènìyàn mímọ́ ni mo há mọ́ inú túbú. Nígbà tí mo gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà, nígbà tí wọ́n sì ń pa wọ́n, mo lóhùn sí i. Nígbà púpọ̀ ni mo ṣẹ́ wọn níṣẹ̀ẹ́ nínú gbogbo sínágọ́gù. Mo ń dù ú láti mú wọn sọ̀rọ̀ òdì. Nígbà tí mo ṣòro sí wọn gidigidi, mo ṣe inúnibíni sí wọn dé àjèjì ìlú. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ní abala kejì ẹ̀kọ́ wa yìí ni Paul apostoli ti bẹ̀rẹ̀ sí wí àwíjàre rẹ̀ níwájú ọba Àgrípà, èyí tí ó sì dá lérí ìgbé ayé rẹ̀ kó tó di pó bá Jésù pàdé. Ó sì pè àwọn Júù ẹlẹgbẹ́ rẹ̀ ṣẹlẹ́rìí. Ó ní wọ́n mọrú èèyàn tí mo jẹ́. Láàrin wọn gbà náà lọ́hùn, òdú ni mí, ń èé ṣàìmọ̀ fólóko. Ẹgbọ́n tẹ́sẹ̀ 9 wí lẹ́ẹ̀kan sí. Ìwà ayé mi láti ìgbà èwe mi bí ó ti rí láti ìbẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè mi àti ní Jerusalem, ní gbogbo àwọn Júù mọ̀. Wọ́n mọ̀ mí délédélé, wọ́n mọrú èèyàn tí mo jẹ́. Ẹnìkan wá béèrè wípé irú èèyàn wo ló jẹ́? Irú èèyàn wo ni Paul apostoli kó tó di pó bá Jésù pàdé? Ó sì sọ fún wa irú èèyàn tí í ṣe. Lọ́nà àkọ́kọ́, ó ní Farisí ni mí. Nínú ẹsẹ̀ 5 ìwé tá ti ń kẹ́kọ̀ọ́, ó ní Farisí ni mí. Nítorí wọ́n mọ̀ mí láti ìpilẹ̀ṣẹ̀. Bí wọ́n bá fẹ́ jẹ́rìí pé gẹ́gẹ́ bí ẹ̀yà ìsìn wa tó le jùlọ, Farisí lèmi. Àwọn wo là ń pè ní Farisí nínú ẹ̀sìn Júù? Àwọn Farisí ni ẹ̀yà ẹ̀sìn Júù tó le jùlọ. Àwọn ni pàjẹ́mọ̀sẹ́.
àwọn ni wọ́n mú ọ̀rọ̀ òfin le kókókókó nínú àwọn Júù. Nínú wọn òun ni Paul sì ti jẹ́ òdú tí kìí ṣe àìmọ̀fólóko. Ta ni Paul kó tó bá Jésù pàdé lọ́nà kejì? Paul jẹ́ ẹni tó ní ìrètí nínú ìlérí èyí tí Ọlọ́run ṣe fáwọn baba ńlá wọn. Ìyún ni ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 7 sọ fún wa. Paul jẹ́ ẹni tó ní ìrètí nínú ìlérí tọ́lọ́run ṣe fáwọn baba wọn. Ó sì nítorí rẹ̀ gan-an ni mo fi ń jẹ́jọ́ níwájú rẹ̀, Agrippa ọba. Tẹ́ bá wo ẹsẹ̀ 6 àti 7 ìwé yẹn, ìwé mímọ́ ní àti nísinsìnyí nítorí ìrètí ìlérí tí Ọlọ́run ṣe fáwọn bàbá wa ni mo ṣe dúró níhìn fún ìdájọ́. Ìlérí èyí tí àwọn ẹ̀yà méjèèjìlá ń fi ìtara sin Ọlọ́run lọ́sàn àti lóru tí wọ́n ń retí àti rí gbà. Nítorí ìrètí yìí ni àwọn Júù ṣe fi mí sùn, Agrippa ọba. Ẹnìkan wá béèrè wípé kí ni ìlérí náà tọ́lọ́run ṣe fáwọn bàbá wọn tí Paul nígbàgbọ́ nínú rẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé torí rẹ̀ ni wọ́n fi fẹ́ yìn lọ́rùn. Ìlérí tí Paul apọ́stélì ń tọ́ka sí níhìn tí Ọlọ́run ṣe fáwọn bàbá, ó ní í ṣe pẹ̀lú ìlérí ẹni àmì òróró kan tí ń bọ̀, mẹsáyà kan tí ń bọ̀, olùgbàlà kan tí ń bọ̀ àti ìjọba rẹ̀, ọba kan tí ń bọ̀ àti ìjọba rẹ̀. A sì ní àkọsílẹ̀ ìlérí yìí ní àìmọye ọ̀nà nínú ìwé mímọ́ àwọn Júù tá a mọ̀ lónìí sí májẹ̀mú láéláé. Nítorí àkókò wa, ẹ kàn já tọ́ka sẹ́yọ 4 péré níbi tí a ti ṣe àkọsílẹ̀ nípa ìlérí yìí. Ìkíní nínú rẹ̀, àkọsílẹ̀ nípa ìlérí yìí ó la rí nínú ìwé Genesis orí 3 ẹsẹ̀ 15. Lẹ́yìn tí Ádámù àti Éfà ṣẹ̀ sọ́lọ́run tán, Ọlọ́run ṣèlérí kan. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ kà Genesis orí 3 ẹsẹ̀ 15. Èmi ó fi ọ̀tá sáàrin ìwọ, ejò lọ́lọ́run bá wíhun, àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ̀ àti irú ọmọ rẹ̀. Òun ó fọ́ ọ lórí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Ọlọ́run ṣèlérí irú ọmọ obìnrin kan tí ó fọ́ ejò láéláé nì lórí. Ìlérí àkọ́kọ́ tọ́lọ́run ṣe fáwọn bàbá tí Paul ń tọ́ka sínú. Tẹ́ bá wá dé Àìsáyà orí 7 ẹsẹ̀ 11, ìlérí yẹn tó tàn mọ́lẹ̀ sí ń bẹ̀. Àìsáyà orí 7 ẹsẹ̀ 11, Bíbélì ní nítorí náà Olúwa tìkára rẹ̀ yóò fún ọ ní àmì kan, kíyèsí wúńdíá kan ó lóyún, yóò sì bí ọmọkùnrin kan, yóò sì pe orúkọ rẹ̀ ní Ìmánúẹ́lì. Ìmánúẹ́lì túmọ̀ sí Ọlọ́run wà pẹ̀lú wa. Tá a bá kúrò níbẹ̀ tá a lọ sí Àìsáyà orí 9 ẹsẹ̀ 6, àtúntàn mọ́lẹ̀ díẹ̀ sí i. Àìsáyà orí 9 ẹsẹ̀ 6, ó ní nítorí náà a bí ọmọ kan fún wa, a fi ọmọ kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀. A ó máa pè orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Tá a bá wá kú òun tá a lọ sínú ìwé Dáníẹ́lì orí 13, tá a wo orí 7 ẹsẹ̀ 13 àti 14. Dáníẹ́lì orí 7 ẹsẹ̀ 13 àti 14, òun náà tó tàn mọ́lẹ̀ díẹ̀ sí ìlérí tá a ṣe fáwọn bàbá yìí. Nínú Dáníẹ́lì orí 7 ẹsẹ̀ 13 àti 14, ìwé mímọ́ ní mo sì rí ìran òru, sì kíyèsí ẹnìkan bí ọmọ ènìyàn náà wà pẹ̀lú àwọ̀ sánmọ̀ ọ̀run, ó sì wọ aṣọ ẹni àgbà ọjọ́ náà. Wọ́n sì mú un súnmọ́ iwájú rẹ̀, a sì fi agbára ìjọba fún un àti ògo àti ìjọba, kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn ín. Agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba ìnípẹ̀kun, èyí tí a kì yóò ré kọjá, àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun. Kí ni ìlérí náà tá a ṣe fáwọn bàbá? Jésù ni ìlérí olùgbàlà aráyé. Ìlérí yìí Paul gbàgbọ́, ó sì nítorí rẹ̀ ni mo ṣe ń jẹ́jọ́ níwájú yín. Ìlérí yìí ni gbogbo ẹ̀yà méjèèjì là ń dúró dè tí wọ́n sì ń lépa kó ṣẹ lójú wọn. Gbólóhùn yẹn fi hàn wá wípé gbogbo ẹ̀yà 10
tí wọ́n ya kúrò ní abẹ́ Rèhóbóámù nínú májẹ̀mú láéláé lákòókò kan, kìí ṣe pé wọ́n parun o, wọ́n sì tún ń bẹ. Torí pé bó tiẹ̀ jẹ́ wípé àwọn kan nù wọ́n ti lè parẹ́ máyé la, àwọn kan nù wọ́n darapọ̀ mọ́ ẹ̀yà Júdà tí wọ́n sì wà lára àwọn tá à ń pè ní Ísírẹ́lì títí dòní olónìí. Ta ni Paul apọ́stélì? Kó tó di pọ́ bá Jésù pàdé lọ́nà kẹrin, Paul jẹ́ ẹni tó gba àjíǹde òkú gbọ́. Paul jẹ́ ẹni tó gba àjíǹde òkú gbọ́. Gbogbo àwọn Farisí ni wọ́n sì nígbàgbọ́ nù àjíǹde òkú, ọ̀kan nù gbàgbọ́ wọn nu. Àwọn Sadusí ni wọn ò gbàgbọ́ nù àjíǹde òkú. Àwọn Farisí ní ìgbàgbọ́ nù àjíǹde òkú. Eléyìí ni Paul sọ fún wa nú ẹsẹ̀ ìkẹjọ tó ní, èéṣe tí ẹ̀yin fi rò ó sí ohun tí ò ṣe gbàgbọ́ bí Ọlọ́run bá jí òkú dìde. Paul gbàgbọ́ nínú àjíǹde. Tí ohun kan bá sì wà tí Paul apọ́stélì ò lè fi ṣeré nípa ọ̀rọ̀ ìhìn rere, òun làjíǹde Jésù. Torí pé àjíǹde Jésù Kristi, ọ̀rọ̀ àjíǹde òkú, òun láàrin gbùngbùn ìhìn rere Kristi. Abálájọ tá a fi máa ń kọ lórin pé bàjíǹde kò bá sí, asán ni ìgbàgbọ́ wa. Paul apọ́stélì ló sọ̀rọ̀ yẹn nínú ẹ̀kọ́ nípa àjíǹde tó fi kọ́ àwọn ará àjọ Kọ̀ríńtì nínú lẹ́tà tó kọ sí wọn nínú Kọ̀ríńtì kínní orí 15. Tẹ́ ẹ bá fẹ́ mọ̀ sí lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀kọ́ Paul nípa àjíǹde, ẹ lọ kàwé Kọ̀ríńtì kínní orí 15. Gbogbo orí yẹn pátápátá orí àjíǹde ló dá lé lórí. So ta ni Paul kó tó bá Jésù pàdé? Ẹni tó nígbàgbọ́ nínú àjíǹde ni. Eléyìí ló sì ràn lọ́wọ́ nígbà tí ọ̀rọ̀ àjíǹde Jésù dé tí ò fi ṣiyèméjì. Ta ni Paul kó tó bá Jésù pàdé? Lọ́nà kẹrin, Paul kó tó di pé ó bá Jésù pàdé, ó jẹ́ alátakò Jésù. Kó tó di pé Paul bá Jésù pàdé, alátakò ló jẹ́ fún Jésù. Eléyìí ló sọ fún wa nínú ẹsẹ̀ ìkẹsàn-án, ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín, ẹ jẹ́ a jọ kà á. Ó ní, èmi tilẹ̀ rò ó nínú ara mi ní tòótọ́ pé ó yẹ kí èmi ó ṣe ohun ọ̀pọ̀lọpọ̀ òdì sí orúkọ Jésù ti Násárẹ́tì. Ó sì ṣe ohun òdì tó pọ̀ lórúkọ Jésù, sí orúkọ Jésù Kristi, kó tó di wípé ó bá Jésù pàdé. Ó sì mẹ́nuba díẹ̀ nínú àwọn ohun òdì tó ṣe sí orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká wo díẹ̀ nínú wọn. Nínú ẹsẹ̀ ìkẹwàá, nǹkan àkọ́kọ́ tó jẹ́ àmọ̀ ni wípé ohun òdì àkọ́kọ́ tó ń ṣe ni pé àwọn ọmọlẹ́yìn Jésù òun sọ wọ́n sọ́gbà ẹ̀wọ̀n. Nínú ẹsẹ̀ ìkẹwàá, ó ní, èyí ni mo ṣe ní Jerúsálẹ́mù. Àwọn púpọ̀ nínú àwọn èèyàn mímọ́ ni mo há mọ́ inú túbú. Nígbà tí mo gba àṣẹ lọ́dọ̀ àwọn olórí àlùfáà, inú túbú túmọ̀ sí ọgbà ẹ̀wọ̀n. Àwọn púpọ̀ nínú àwọn ọmọlẹ́yìn Jésù ni Paul tì sọ́gbà ẹ̀wọ̀n. Àtakò àkọ́kọ́ tó ṣe sórúkọ Jésù ní kó tó di pọ́ bá pàdé. Àtakò tó ṣe sí ìsìkejì nínú ẹsẹ̀ ìkẹwàá náà ló wà. Ó ní, nígbà tí wọ́n ń pa wọ́n, mo lóhùn sí. Nígbà wọ́n ń pa wọ́n, mo lóhùn sí. Ó fọwọ́ sí ikú àwọn ọmọlẹ́yìn Jésù kí wọ́n máa pa wọ́n dànù. Bá àti rí gbogbo ẹ̀, a rí ti Stefanu. Torí àkọsílẹ̀ ìwé mímọ́ fi yé wa wípé Paul apọ́stélì lóhùn sí pípa tí wọ́n pa Stefanu. Níbo la ṣe mọ̀? Ẹ wo ìwé Iṣẹ́ àwọn Apọ́stélì orí 7, ẹsẹ̀ ìkẹta ó dín ní 50 àti ìkẹrin ó dín ní ẹsẹ̀ ìkẹta ó dín ní 60 57 àti ìkejì ó dín ní 58. Tí bẹ́ẹ̀lì yín wà lọ́wọ́ yín, ẹ jẹ́ a jọ kà á. Nígbà náà ni wọ́n kígbe ní ohùn rara, wọ́n sì di etí wọn, wọ́n sì fi ọkàn kan rọ́ọ̀lù ìyún Stefanu. Wọ́n sì wọ́ ọ sẹ́yìn òde ìlú, wọ́n sì sọ ọ́ lókúta ìyún Stefanu. Ibi táwọn ń lọ gangan gbólóhùn tó gbẹ̀yìn ẹsẹ̀ 58 yẹn, ó ní àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ ní ẹsẹ̀ ọmọkùnrin kan tá à ń pè ní Sọ́ọ̀lù. So òun ní olùkó ẹrù àwọn tí ń sọ Stefanu lókúta pa, òun lolùpamọ́ ẹrù wọn. Ó lọ́wọ́ sí ikú rẹ̀. Sáà bàbá wa ńlẹ̀ Yorùbá ní ẹni gbépo lájà ọ̀jalè bí ẹni ọgbà alẹ̀. Àwọn ń sọ Stefanu lókúta pa, ẹrù àwọn òun sì kó sọ́dọ̀ ọba wọn pa á mọ́.
torí pé òun náà lọ́wọ́ sí kí wọ́n pa á. Eléyìí ni Paul ń tọ́ka sí wípé ńgbà wọ́n ń pa wọ́n mọ lóhùn sí. Ohun kan kẹta tó ṣe lòdì sí Kristi kó tó di pọ́ bá Jésù pàdé nínú ẹsẹ̀ 11 ló wà. Ó ní òun ṣẹ́ wọn níṣẹ́ láti inú sínágọ́gù kan dénú sínágọ́gù míì. Ẹ wo ẹsẹ̀ 11 ìwé yẹn, Bíbélì ní nígbà púpọ̀ mo ṣẹ́ wọn níṣẹ́ nínú gbogbo sínágọ́gù. Sínágọ́gù òun ni ilé ìjọsìn àwọn Júù. Lẹ́yìn tí àwọn ará Bábílónì tí wọ́n ti wó tẹ́ḿpìlì lulẹ̀, táwọn Róòmù tí wọ́n ti pa Jerúsálẹ́mù tí wọ́n ti pa wọ́n pónpó, wọn ò ní ilé ìjọsìn mọ́ ju wípé wọ́n máa jọ́sìn inú sínágọ́gù kéékèèké lọ láwọn Júù. Ìgbà yẹn sì ní ìjọ ò tí ì ya ara rẹ̀ kúrò nínú ìsìn àwọn Júù, wọ́n ń jọ́sìn papọ̀ náà ni. Àwọn ọmọlẹ́yìn Jésù wọ́n sì ń jọ́sìn pọ̀ lákòókò ìgbà yẹn pẹ̀lú àwọn Júù. Pọ́ọ̀lù ó wá máa lọ láti inú sínágọ́gù kan dénú òmíì láti máa tọpinpin àwọn wo ní ẹjọ́ mẹ́yìn Jésù nú sínágọ́gù yìí o. Ẹ̀ńtọ́ bá sì ti rí yóò ṣẹ́ wọn ń ṣẹ́ gẹ́gẹ́ bó ti sọ nínú ẹsẹ̀ 11 ìwé hùn. Ohun mìíràn tó tún ń ṣe yàtọ̀ fún pé ó ń ṣẹ́ wọn ń ṣẹ́, ó ní wípé ó tún ń gbìyànjú láti mú kí wọ́n ṣẹ́ Jésù. Nínú ẹsẹ̀ 11 náà ló wà. Ó ní mò ń dù ú láti mú wọn sọ̀rọ̀ òdì. Mú wọn sọ̀rọ̀ òdì nínú ẹsẹ̀ yẹn ó túmọ̀ sí wípé mò ń dù láti mú wọn ṣẹ́ Jésù. Mò ń dù láti wípé kí wọ́n ó pé àwọn ò gba Jésù gbọ́ mọ́. Nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tó ṣe lòdì sí Jésù nù kó tó di pọ́ bá Jésù pàdé. Nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún tó wá gbẹ̀yìn tó ṣe lòdì sí Jésù, òun náà ni wípé ó wá ń soró sí ìjọ. Ó sọra rẹ̀ di asoro bí agbọ́n tí ń ta ìjọ Ọlọ́run láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè míì. Nínú abala tó gbẹ̀yìn ẹsẹ̀ 11 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, Bíbélì ní nígbà tí mo soró sí wọn gidigidi, mo ṣe inúnibíni sí wọn láti ìlú dé ìlú, láti orílẹ̀-èdè dé orílẹ̀-èdè, ló ń soró bí agbọ́n sí ìjọ Kristi. Tí soró bí agbọ́n rẹ̀ yìí náà ní lọ soró ní Dàmásíkù tí ó di pọ́ bá Jésù pàdé lójú ọ̀nà. Èyí ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa rẹ̀ láti ẹsẹ̀ 12 sí ìparí ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ṣùgbọ́n ẹ̀kọ́ wa ò kọjá ẹsẹ̀ 11 yìí. Àwọn ẹ̀rí àrígbámú ìgbé ayé rẹ̀ yìí kó tó di pọ́ bá Jésù pàdé yìí, òun ni Pọ́ọ̀lù gbé kalẹ̀ níwájú Àgrípà ọba gẹ́gẹ́ bí ẹ̀rí máa ń jẹ́ mi ìṣó wípé ojúlówó ojú lèmi náà. Ohun gbogbo táwọn èèyàn sì ń ṣe àwa náà ti ṣe kọjá. Ṣùgbọ́n gbà tá a rí n tó tún dára ju tí wọ́n ń ṣe yìí lọ la kú ń bẹ̀. La kú òǹdídò. Àwa lọ síbi tó dára jùlọ. Ibo ló dára jùlọ tó lọ náà nínú Jésù ni. Eléyìí ni abala tó gbẹ̀yìn ìwé yẹn ló sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n bá a ṣe ń dúró níbi tí ẹ̀kọ́ wa ti dúró sí lónìí yìí, kí làwọn kókó ẹ̀kọ́ tá a wá lè rí fàyọ, tá a lè rí dìmú nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí? Ẹ jẹ́ kí n mẹ́nuba díẹ̀ nínú wọn. Èkíní, òun náà ni wípé ìwọ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi jẹ́ ajẹ́rìí fún Jésù mọ́ sojo bíi Paul. Jẹ́ ajẹ́rìí fún Jésù mọ́ bẹ̀rù bíi Paul. Jẹ́ ajẹ́rìí fún Jésù mọ́ páyà bíi Paul. Paul lo gbogbo oore ọ̀fẹ́ tó ní, kódà ńgbà tó wà nílé ẹjọ́ ó sì tún lo àǹfààní pé òun wà nílé ẹjọ́ òun láti máa jẹ́rìí fún Jésù. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹ̀rí tí ń jẹ́ fún Àgrípà yìí níwájú Àgrípà yìí, òun tún ń lò ó láti fa Àgrípà sí ọ̀dọ̀ Jésù pàápàá. Àgrípà náà sì mọ̀. Torí náà ìwọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, iṣẹ́ tó ga jùlọ tí Jésù gbélé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn rẹ̀, ó ní pé ká máa jẹ́rìí fóun. Inú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 9, ntí ìwé mímọ́ wí ni pé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ sì máa ṣe ẹlẹ́rìí mi bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù ló pé o, dé gbogbo Jùdíà àti Samaria àti ti dé òpin ayé. Torí náà má jẹ́ má ga gbóná nú ṣọ́ọ̀ṣì lásán. Má jẹ́ má ga gbóná nú ṣọ́ọ̀ṣì lásán, sọ nípa Jésù fẹ́lòmíì.
sọ nípa ìgbé ayé rẹ nípa Jésù fún ẹlòmíràn. Jẹ́ ajẹ́rìí mọ́ sojo fún Jésù. Jẹ́ ajẹ́rìí mọ́ páyà fún Jésù. Jẹ́ ajẹ́rìí mọ́ bẹ̀rù fún Jésù. Lọ́nà kejì, ẹ̀kọ́ wa yìí tún fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé ó ṣe pàtàkì ká máa gba òfin láàyè láti kópa tiẹ̀ nínú ètò ìdájọ́ ní gbogbo àwùjọ gbogbo. Tí ó bá sí wípé ìjọba Róòmù fààyè gba òfin láti kópa tiẹ̀ nínú ètò ìdájọ́, àwọn Júù bá ti lu Pọ́ọ̀lù pa, ẹnìkan ìbá ti mọ̀. Ṣùgbọ́n òfin Róòmù fààyè gbà wọ́n láti pa Pọ́ọ̀lù. Wọ́n gbọ́dọ̀ fún ọ̀daràn ní ààyè kó sọ tẹnu ẹ̀, kí adájọ́ sì dá láre tàbí kó dá lẹ́bi. Nínú gbogbo àwùjọ ó ṣe pàtàkì ká fààyè gba òfin. Ó sì ṣe pàtàkì kí àwọn adájọ́ náà jẹ́ olóòótọ́, kí wọ́n má jẹ́ adájọ́ bíi Felix tí ń retí kí Paul apostoli kó fóun ní bọ̀bẹ́. Ṣùgbọ́n kí wọ́n jẹ́ adájọ́ bíi Festus tó fẹ́ dúró fún òtítọ́ tó sì fẹ́ ṣe tó dára. Lọ́nà kẹta, ẹ̀kọ́ wa yìí ń kọ́ wa pé gbogbo àwa tó bá jẹ́ wípé a wà ní ipò òṣèlú, ipò ìlú, ká máa wádìí dájúdájú ká sì di èyí tí í ṣe òtítọ́ mú ká tó ṣèpinnu. Ká máa wẹ́lọ̀, ká máa fimú fínlọ̀ láti rídìí òtítọ́ kó tó di pa ṣèpinnu ká lè ní ṣe ìjọba tí ó tu ará ilé àtàrà oko lára. A rí pé gómìnà Felix, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, òun dúró pé bí Paul ó mú bọ̀bẹ́ wá kó tó di pé òun ó ṣèdájọ́ òdodo fún un. Ṣùgbọ́n ń gbọ́ ya sáà rẹ̀ lọ, ipò yòówù tẹ́nikẹ́ni dìmú sáà rẹ̀ ó lọ, sáà Felix lọ, Festus dé, Festus sì fẹ́ ṣe tó tọ́. Ó sì rí wípé gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kan Paul yìí ẹ̀sùn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni. Paul sì ti sọ wípé mo fẹ́ kí ẹjọ́ mi ó lọ sílé ẹjọ́ tó ga jùlọ níwájú Késárì ọba olórí ilẹ̀ Róòmù. Ṣùgbọ́n Festus rí i pé òun ò rí kókó ẹ̀rí kan tó ń lè kọ, àmì kókó ẹ̀sùn kankan tó ń lè kọ nípa tí a pè Paul ṣe. Eléyìí òun ló mú kó fi fọ̀rọ̀ lọ Àgrípà pé ẹ wá bá ń gbọ́, èwo là á ṣe? Ẹ̀yin tẹ́ ẹ wà ń pò òṣèlú, ẹ máa fimú fínlẹ̀, ẹ máa wádìí, ẹ máa fọ̀rọ̀ lọ, kí ẹ sì di èyí tí í ṣe òtítọ́ mú, kí ó lè rọ̀ aláàárẹ̀ àti ará oko lọ́rùn. Ní ọ̀nà kẹrin, ẹ̀kọ́ wa yìí ń kọ́ wa wípé àwa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ohun yòówù tá a lè máa là kọjá, ká fi ọlá fún ẹni tí ọlá ṣe tiẹ̀. Paul apostoli ó fi àpẹẹrẹ rere lélẹ̀ níyì, bó tiẹ̀ jẹ́ wípé ń jẹ́jọ́ níwájú Àgrípà ọba. Ẹsẹ̀ 3 àkọ́kọ́ nú ẹ̀kọ́ wa, ọ̀rọ̀ ìtura, ọ̀rọ̀ wọ̀ ló sọ níwájú Àgrípà ọba. Inú mi dùn pé mò ń jẹ́jọ́ wájú rẹ̀ Àgrípà ọba. Inú mi dùn pé ẹ ní òye gbogbo tó jẹ mọ́ àwa Júù, ẹ mọ̀ wá dáadáa, ẹ mọ̀ wá délédélé. Ẹ dákun ẹ ní sùúrù fún mi kí n fi sọ gbogbo ohun tí mo fẹ́ sọ. Bó tiẹ̀ jẹ́ wípé ó ní ìlàkọjá, kò jẹ́ kí ìlàkọjá yẹn kó mú kí ó tasẹ̀ àgẹ̀rẹ̀. Ẹ jẹ́ á máa fọlá fún ẹni tí ọlá sì tirẹ̀. Lọ́nà karùn-ún, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé àwọn ìrírí wa tá a ní ká tó di pé a bá Jésù pàdé, ká má gbé pamọ́, ká má gbé sọnù, ṣùgbọ́n ká máa lò ó láti jèrè ọkàn fún Jésù. Ohun kan tó lè so àwa àtàláìgbàgbọ́ pọ̀ òun nìgbé ayé wa ká tó bá Jésù pàdé. Tá a bá ń sọ táwa náà ti jẹ́ irú ẹni tá a jẹ́ ká tó bá Jésù pàdé, yóò bá ẹni tí ò ti bá Jésù pàdé, yóò bá gbé ayé rẹ̀ mu. Láti bẹ̀ á wà á mú lọ síbi tí ó yẹ kó lọ. Ntí Paul apostoli ṣe inú ìwé Iṣẹ́ àwọn apostoli orí 4 nù. Ó bẹ̀rẹ̀ nínú ẹ̀kọ́ wa tá a kọ́ lónìí ń bi ìgbé ayé rẹ̀ kó tó bá Jésù pàdé. Ṣùgbọ́n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12 sí ìparí, ó wá sọ bó ṣe bá Jésù pàdé àti ìyàtọ̀ tí Jésù mú báyé rẹ̀. Ó sì pe Àgrípà wá gba Jésù lólúwa. Ẹ jẹ́ á máa lo ìrírí wa ká tó bá Jésù pàdé láti pe Jésù lólúwa. Nígbà tí Paul ń jẹ́jọ́ níwájú Pílátù, níwájú Àgrípà ọba, èrò ọkàn rẹ̀ ní láti jèrè ìjẹ́jọ́ yẹn láti jèrè ọkàn Àgrípà ọba. Àgrípà náà sì mọ̀
ìdí nìyẹn nú ẹsẹ̀ ìkejì ó dín ní ọgbọ̀n ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì tá a ti ń kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ 28 tí Àgrípà ọba fi wí pé Àgrípà sì wí fún Pọ́ọ̀lù pé pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú díẹ̀ sí ìwọ ọba sọ mí di Kristẹni. èyí ń fi hàn wá wípé nínú ìjẹ́jọ́ Pọ́ọ̀lù kéèkàn ṣe pé ń jẹ́jọ́ lásán, ń jẹ́rìí fún Jésù ni. ìdí orí ọ̀rọ̀ wa nu tá a fi pè ní ajẹ́rìímọ́ṣojo fún Jésù. Paul Àpọ́stélì ó kọ rẹ̀ mí-ín. lọ́nà kẹfà, àjíǹde Jésù Kristi ó jẹ́ ohun tó ṣe kókó àti àárín gbùngbùn, òpó tó gbé ẹ̀sìn ọmọlẹ́yìn Kristi ró. torí náà wọ́n gbọ̀jẹ̀gẹ́ lórí rẹ̀. Paul ọ̀gbọ̀jẹ̀gẹ́ lórí ọ̀rọ̀ àjíǹde, torí tí ẹnikẹ́ni bá ní kò sí tí ń jàjíǹde òkú, a jẹ́ wípé Jésù kò jíǹde nù. Paul sì sọ tó pọ̀ lórí èyí, pàápàá jùlọ nú lẹ́tà rẹ̀ tó kọ sí àwọn ará Kọ̀ríńtì tí mo tọ́ka sí lẹ́ẹ̀kan, orí 15. ẹ jẹ́ kí n ka díẹ̀ fún wa nínú tó sọ láti ẹsẹ̀ 12 orí 15 ìwé Kọ̀ríńtì kìíní yẹn, níbi tó ti ní, ǹjẹ́ bí a bá ń wàásù Kristi pé ó jí dìde kúrò nínú òkú, èé a ti ṣe tí àwọn mìíràn nínú yín fi ń wí pé àjíǹde òkú sí? ṣùgbọ́n bí àjíǹde òkú kò sí, ǹjẹ́ Kristi kò jíǹde? bí Kristi kò bá sì jíǹde, ǹjẹ́ asán ni wàásù wa? asán sì nígbàgbọ́ yín pẹ̀lú a mú wa ní ẹlẹ́rìí èké fún Ọlọ́run, nítorí àwa ń jẹ́rìí Ọlọ́run pé ó jí Jésù Kristi dìde, ẹni tí òun kò jí dìde, bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde. nítorí pé bí a kò bá jí àwọn òkú dìde, ǹjẹ́ a kò jí Jésù dìde? bí a kò bá sì jí Jésù dìde, asán nígbàgbọ́ yín, ẹ̀yin náà sì wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀. ǹjẹ́ àwọn pẹ̀lú tí ó sùn nínú Kristi ṣègbé? ṣùgbọ́n bí ó bá ṣe pé ní kìkì ayé yìí nìkan ni àwa ní ìrètí nínú Kristi, àwa já sí òtòṣì jùlọ nínú gbogbo ènìyàn. abálájọ tá a fi máa ń kọ lórí pé bàjíǹde kò bá sí, asán ni ìgbàgbọ́ wa. bàjíǹde kò bá sí o, asán ni ìgbàgbọ́ wa. bàjíǹde kò bá sí, asán ni ìgbàgbọ́ wa. ìhìn rere gangan nu àjíǹde Jésù Kristi. torí náà kì í sọ ohun tí a gbọ̀jẹ̀gẹ́ lé lórí. òpó tó di ẹ̀sìn ọmọlẹ́yìn Kristi mú nìyẹn. ní ìparí, ẹ jẹ́ ká máa tẹ̀lé àpẹẹrẹ ìjẹ́rìí Paul níwájú Pílátù, níwájú Àgrípà ọba. ẹ jẹ́ ká máa tẹ̀lé àpẹẹrẹ ìjẹ́rìí Paul níwájú Àgrípà ọba láti jẹ́rìí Jésù fún àwọn aláìgbàgbọ́. kí sì làpẹẹrẹ rẹ̀ náà tó fi lélẹ̀? ó bẹ̀rẹ̀ sí bá aláìgbàgbọ́ Àgrípà ọba àti gbogbo àwọn tó wà ń bẹ̀ sọ̀rọ̀ nípa ìgbé ayé rẹ̀ kó tó bá Jésù pàdé, ọ̀nà tó fi bá Jésù pàdé, ìyàtọ̀ tí Jésù mú bá ayé rẹ̀, tí ó sì jẹ́ ohun rere tí àwọn tí ń bá sọ̀rọ̀ náà nílò kó ṣẹlẹ̀ láyé wọn, tó sì pè wọ́n sí. iṣẹ́ ìjẹ́rìí, iṣẹ́ gbogbo wa ni. oore ọ̀fẹ́ àti ṣe Ọlọ́run ó fún èmi àti yín. a ní jẹ̀bi ìpè tọ́lọ́run fi pè wá àti ẹ̀bùn tó fún wa. ní ilé ẹ̀kọ́ wa lónìí ti dánu dúró. mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ nínú gbogbo ilé ìjọsìn wa gbogbo ní ọjọ́ Olúwa tí ń bọ̀ yìí. àdúrà mi ni wípé nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí nínú àwọn ilé ìjọsìn wa ní kíláàsì wa gbogbo, Olúwa ó tún ṣí wa níyè jù báyìí lọ láti mọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀. yóò sì ràn wá lọ́wọ́ láti má jẹ́ akẹ́kọ̀ọ́ tàbí olùkọ́ ọ̀rọ̀ yìí nìkan, bí kò sí olùṣe ọ̀rọ̀ náà. títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé. ire o, ire kàndù.